Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù. Ó jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ni. Ilẹ̀ mìíràn ìyanrìn ni. Bí ìrẹ́jẹ mi tilẹ̀ gùn, oore-ọ̀fẹ́ rẹ̀ kò yí padà. Bó ti wù kí jìnnà létò, ìdákọ̀ró mi kò níyẹ̀. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ni. Ilẹ̀ mìíràn ìyanrìn ni. Májẹ̀mú àti ẹ̀jẹ̀ rẹ̀ lèmi ò rọ̀ mọ́ bí ikùn mi dé. Gbà tó ń ayé bá bọ̀ tán, ó jẹ́ ìrètí ńlá fún mi. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ni. Ilẹ̀ mìíràn ìyanrìn ni. Gbà tí pé kẹ́yìn bá sì dùn, à ń balẹ̀ wá lọ́dọ̀ Jésù. Kí wo òdodo rẹ̀ nìkan, kí n dúró níwájú ìtẹ́. Mo dúró lé Kristi àpáta,